ẹ gbọ́ ohun táwọn oníṣẹ̀ṣe sọ lórí Beeli tí wọ́n fún Ta-Ni-Ọlọrun. Lọ́jọ́ ajé Monday ọjọ́ 25 oṣù kẹsàn-án yìí tí ilé-ẹjọ́ upper area tó ń gbọ́ ẹjọ́ Abdulazeez Adégbọlá tọ́pọ̀ èèyàn mọ̀ sí Ta-Ni-Ọlọrun àti olóyè Adémọ́lá Ọláwóore tí í ṣe olúwo ìlú Tèdè gba Beeli Ta-Ni-Ọlọrun tí wọ́n sì ní ó gbọ́dọ̀ wá àwọn onídùúró méjì tí wọ́n gbọ́dọ̀ ní mílíọ̀nù márùn-ún ní àkáǹtì àti àwọn nǹkan mẹ́rin míì tí adájọ́ kà kalẹ̀ làwọn aṣojú ìṣẹ̀ṣe assembly babaláwo Fálétí Ifálérè ti sọ pé kò sí bí àwọn àlàkalẹ̀ náà ṣe lè nípọn tó. Àwọn nígbàgbọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá rere pé àwọn máa rí i kójọ ṣùgbọ́n ó lè pẹ́. Ó tẹ̀síwájú pé lóòótọ́ ni àwọn àlàálẹ̀ yìí le koko bí ojú ẹja ṣùgbọ́n àwọn yóò rí i kójọ táwọn yóò sì rí Beeli náà gbà. Yèyé olókun Tẹ́níọlá Ẹgbẹ́diwúrà ní tiẹ̀ sọ pé inú òun dùn fún bí wọ́n ṣe gba Beeli Ta-Ni-Ọlọrun ṣùgbọ́n ohun tó ń kọ òun lóminú ni pé wọ́n ní kí wọ́n wá olórí agbègbè nílùú Ìlọrin tó sì jẹ́ pé mágàjí ni wọ́n ń jẹ èyí tó mú kó máa kọ àwọn lóminú ṣùgbọ́n àwọn nígbàgbọ́ pé Ọlọ́run tó ṣe é dé ibi tó dé yìí yóò ṣe ìyókù yanjú. Èyí ni bí wọ́n ṣe sọ̀rọ̀ náà. Àkọ́kọ́ náà màá kọ́kọ́ jẹ́ kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ọmọ Kootu òjìrè mọ̀ pé ìgbẹ́jọ́ lórí ètò onídùúró lélẹ́yìí tó wáyé yìí o. Àwọn gbèǹdéke tí wọ́n là lẹ̀ ó nípọn ṣùgbọ́n kò sí bó ṣe lè nípọn tó. Àwa ní ìgbàgbọ́ wípé gẹ́gẹ́ bí ọmọ Kootu òjìrè gẹ́gẹ́ bí ọmọlúwàbí àwọn àlàkalẹ̀ wọn yẹn ó lè pẹ́ ká tó rí wọn ṣàjọ ṣùgbọ́n a máa rí kójọ lágbára Elédùmarè. Bó tilẹ̀ jẹ́ wípé tá a bá gbọ́ létí a rí wípé ó le koko ṣùgbọ́n kò sí tó lè kọjá Elédùmarè lọ, kò sí tó lè kọjá òye Elédùmarè bákan náà, kò sí ọ̀nà tí Elédùmarè lè bá ṣe nǹkan. Ìrànlọ́wọ́ lè dìde níbi téèyàn ò jẹ́ tẹ́dá ò lérò. La fi nígbàgbọ́ wípé bó tilẹ̀ jẹ́ wípé àwọn àlàkalẹ̀ náà ó le díẹ̀ àti ìgbàgbọ́ ọ̀rọ̀ mọ́ Elédùmarè pé a máa rí ṣàjọ. Èmi ò ní sọ̀rọ̀ ìtínú pé a ò lè rí nítorí wípé àwòrán àwọn baba ńlá wa náà ni wọ́n ní gbogbo aláǹgbá ló dapò délẹ̀, a ò mọ èyí tí ló run. Àwọn náà ni wọ́n sì sọ wípé adákẹ́ má wí adákẹ́ má fọ̀, a ò mọ tẹni tí ń ṣe. So ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n dákẹ́ tí wọn ò sọ nǹkan kan níbi ọ̀rọ̀ yìí, a ò lè sọ wípé wọ́n tako èèyàn wa. Nídìí èyí kò jẹ́ kèmí lè sọ̀rọ̀ tí mi ò pé bí a pé a ò ní rí ẹni tó jẹ́ olórí ìletò tàbí olórí àdúgbò, kò jẹ́ kèmí sọ̀rọ̀ tí mi bá lè rí nítorí pé ohun tí ó wà nílẹ̀ nísìnyí ó ti kúrò ní ọ̀rọ̀ wípé bí a pé lágbájá ó kàn mọ́mọ́ fẹ́ ṣe ìbàjẹ́. Ọ̀rọ̀ àlàyé lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. So àwọn tó dẹ̀ ń tẹ̀lé ọ̀rọ̀ yìí pọ̀ tí wọ́n ti ń gbọ́ àlàyé yìí, ẹni tó bá nípinnu láti ṣe onídùúró fún tá a bá lọ pa àtúrò ẹni bẹ́ẹ̀ bá nípinnu ó máa dúró nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ní ìfọkànsí ohun tí Ta-Ni-Ọlọrun tí ó ń sọ. Kì í ṣe wípé bí a pé ohun tó ń ṣe kúkú jẹ́ ohun tó jẹ́ pé ká lọ dá sáà tàn. Ọgbọ́n wà nínú àwọn ohun tó ń ṣe bó tilẹ̀ jẹ́ pé èèyàn kì í mọ̀ rìn kórí má mì. A ò sọ pé gbogbo ohun tó ń ṣe ló dára, ó lè ní kùdìẹ̀kudiẹ ṣùgbọ́n oore bẹ̀ ó ju kùdìẹ̀kudiẹ bẹ̀ lọ. So àwọn tí wọ́n ní irú ìpinnu láti ṣèrànlọ́wọ́ fún ìrìn àjò ẹ̀ tó bá gbọ́rú eléyìí mo nígbàgbọ́ wípé wọ́n lè fara sí i. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.